èyí ni ètò apá kejì Jagun Jagun. Tí a bá lọ, Ògúndìjì jẹ́ akọni, akíkanjú àti alágbára nínú ìlú Káyéjà. Lẹ́yìn tí Ọdẹ́bíyì ti padà sínú ìlú ni oríṣiríṣi èrò ti wá sí ọkàn rẹ̀. Jagunjagun apá kejì fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ wo jagunjagun apá kejì tí ẹ wá ń béèrè wípé ibo gan-an lẹ ti máa rí jagunjagun apá kejì wò nítorí yín la ṣe ṣe kíni láṣẹ wà lórí ìkànnì yìí Aseyori TV. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ nìyí tí ò ń wò wá lórí Aseyori TV, rí i dájú wípé o ṣe kíni ó tẹ subscribe button ní orí fóònù rẹ tàbí ibikíbi tí o ti ń wò wá. Tẹ subscribe button láti ṣe kíni láti subscribe sí channel yìí kó lè máa bá ṣe kíni kó lè máa gbọ́ àwọn legit information tó ń lọ lọ́wọ́lọ́wọ́ pàápàá jùlọ lórí àwọn sinimá àgbéléwò. Gbogbo ènìyàn ló ń fẹ́ wo jagunjagun apá kejì. Ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀gì là ń rí tí wọ́n sọ pé ibo gangan ni jagunjagun apá kejì, ibo náà ti máa rí wo lórí Facebook wa, lórí Instagram wa, lórí gbogbo social media wa ni wọ́n ti text message sí wa wípé ẹ dákun ẹ gbé jagunjagun apá kejì wá, ibo gan náà ti fẹ́ rí wo. À ń fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pàápàá jùlọ ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń wò wá lónìí wípé fídíò yìí ni ó jẹ́ last video tá ó ṣe nípa jagunjagun apá kejì nítorí pé a ti sọ̀rọ̀ lórí jagunjagun apá kejì sẹ́yìn dáadáa àti báwọn olólùfẹ́ wa sọ̀rọ̀ nípa apá kejì bí sinimá náà yóò ṣe jẹ́. Ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń send message sí wa tàbí ìwọ tí ò ń wò wá nígbà àkọ́kọ́, à ń fi àsìkò yìí sọ fún yín wípé this video ló máa jẹ́ last video tá a máa ṣe nípa jagunjagun apá kejì. Now fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣáàṣì fún jagunjagun apá kejì, tí ẹ bá rántí last video tí a ṣe fún àǹfààní ẹ̀yin tí ẹ bá wò ó, a rí i pé a debate lórí pé ṣé lóòótọ́ jagunjagun máa ní apá kejì àbí kò ní apá kejì. Ṣùgbọ́n lẹ́nu bí ọjọ́ mélòó kan yìí la tún rí ọ̀pọ̀lọpọ̀ videos lórí YouTube tí àwọn ènìyàn sọ wípé Ibrahim Tíátà ti sọ̀rọ̀ wípé jagunjagun apá kejì ń bọ̀ lọ́nà, òun ṣe nǹkan, òun ṣe gbá, òun ṣàwo tí wọ́n ń gbé káàkiri lórí afẹ́fẹ́ lórí social media. Nítorí náà la ṣe ṣe kíni la ṣe wá fún ẹ̀yin olólùfẹ́ tiwa ní legit yìí wípé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣáàṣì fún jagunjagun apá kejì, ẹ lọ sí mẹ̀dọ̀ jagunjagun apá kejì kò lè tí ì jáde. Tó bá jáde ó máa gba ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ nítorí pé ibi tí sinimá náà end sí, ibi tó yẹ kó end sí ni. Àwa la tiẹ̀ ń wá ojú rá pé ó yẹ kó ní apá kejì. A ti ṣàlàyé ẹ̀ ní last video tá a ṣe wípé báwo ló ṣe fẹ́ ní apá kejì, kí ló fẹ́ fà á láti jẹ́ kí sinimá náà ní apá kejì nítorí pé kíni a sọ kókó kan tó yẹ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa kẹ́ ṣe kíni kí ẹ dì mú. A sọ wípé ẹni tó kọ ìtàn yìí, ìyẹn Femi Adebayo, ó ti kú nínú sinimá jagunjagun apá kìíní. Báwo ni wọ́n ṣe máa ṣe apá kejì tí wọ́n ní kópa ńbẹ̀? Ṣé spirit wọn ló fẹ́ jà ní apá kejì ni? Àbí báwo náà ṣe fẹ́ ṣe tí bọ̀dá Femi Adebayo tó jẹ́ pé àwọn gangan ni wọ́n ní sinimá jagunjagun wọn ó sì kópa nínú apá kejì sinimá yìí? Àbó ṣeéṣe tó jẹ́ pé kán ya apá kejì kí wọ́n má kópa ńbẹ̀? Àbí nítorí pé ibẹ̀ yẹn ò fẹ́ fi taratara yé wa? Ìdí nìyí la ṣe sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá pé jagunjagun apá kejì ẹ má retí ẹ̀ rárá ní àtọ̀dọ̀ wa o. Àwa gbàgbọ́ wípé kò sí nǹkan tó ń jẹ́ jagunjagun apá kejì mọ́ nítorí pé kíni apá kìíní yẹn ti fi end of the film ó ti fi hàn. Tàbí tán bá lókè wọ́n fẹ́ ṣe pé ipa tí wọ́n pa Femi Adebayo nínú jagunjagun apá kejì yìí wípé ó ṣeéṣe kó jẹ́ wípé ó máa jí padà. A sọ ní last video wa fún ẹ̀yin tí ẹ ti wo last video yẹn, ẹ lè click lórí link yìí láti wo last video yẹn kẹ́ lè mọ nǹkan tí à ń sọ láti wo last video yìí. A sọ ńbẹ̀ wípé jagunjagun apá kejì, a sọ nípa irinṣẹ́ Yorùbá kan tó jẹ́ wípé mákẹ́ǹjẹ́ ni ẹnikẹ́ni tí a bá lò ó fún, kò sí bí ẹni náà ṣe ní agbára tó kò lè yé ẹni náà, kò ní lè yé rárá.
irinṣẹ́ yìí wọ́n dẹ̀ lò nínú iṣẹ́ yìí. Òun náà ni wọ́n lò fún Femi Adebayo. So tí wọ́n bá sọ wípé okay irinṣẹ́ Femi Adebayo padà jí nínú apá kejì Jagun Jagun, á jẹ́ pé nǹkan tí wọ́n ṣe ò ní ìtumọ̀. Bẹ́ẹ̀ ni tí Ògúndìjì bá padà jí nínú apá kejì, á jẹ́ pé irinṣẹ́ yẹn ò ní ìtumọ̀. Á jẹ́ pé wọ́n tẹ́ḿbẹ́lú irinṣẹ́ Yorùbá tí wọ́n ń pè ní mákẹ̀jẹ̀. Nítorí pé mákẹ̀jẹ̀, nǹkan tó ń pè ní mákẹ̀jẹ̀ ni pé tó bá kan ẹ̀jẹ̀, ikú ni. Kò sí bó ṣe lágbára tó. Ìdí nìyí la ṣe ń sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wípé Jagun Jagun apá kejì kò lè jáde. So fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ sì ń search fún, tí ẹ ń wò lọ́tùn, tí ẹ ń wò lósì pé mo fẹ́ wo Jagun Jagun. Ẹ share fídíò yìí fún gbogbo ènìyàn wípé láti mọ òdodo ọ̀rọ̀ yìí, láti mọ òdodo ọ̀rọ̀ yìí. Tí ìwọ bá sì ń lérò wípé okay ó lè jáde tàbí kò lè jáde, ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Ọ̀rẹ́ ni gbogbo wa jọ jẹ́. A jọ ń gbé ọ̀rọ̀ yẹ̀wò síra wa náà ni. Ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Èrò wo lẹ̀yin kọ sí nípasẹ̀ Jagun Jagun yìí? Kí lẹ̀yin náà rò lọ́dọ̀ tiyín? Kí lẹ̀yin náà rò? Ṣé ẹ̀yin náà rò pé ó lè jáde àbí kò lè jáde? Lọ́dọ̀ tiwa, àwa ti fún yín ní àwọn nǹkan kan, àwọn ẹ̀rí àrídájú tó túmọ̀ sí pé kò ṣeé ṣe kí sinimá náà ṣe kíni, kó jáde. And then last but not the least, àwọn nǹkan tí mo fẹ́ sọ nípa ẹ̀ lónìí tó ṣe jùjùjù ni pé Ibrahim Theatre tí ó wà ní ìparí sinimá náà. Now nǹkan kan ṣẹlẹ̀ nínú sinimá náà tí wọ́n ní Ibrahim Theatre ọmọ Ògúndìjì ni ó ṣe nínú sinimá. A lè sọ pé bóyá ọmọ Ògúndìjì ni, a lè sọ pé bóyá kì í ṣe ọmọ Ògúndìjì. Nítorí pé kíni, nígbà tí ìjà náà ṣẹlẹ̀, kò ń ṣe pé ó lọ ranranran. Ọmọ Ògúndìjì ò tíì dàgbà, kò tíì dàgbà tó Ibrahim Theatre. Lẹ́yìn ọdún mélòó gan ló ṣẹ̀ máa tó wálé. Ibo ló lọ? Ibo ló travel lọ tó fi sí okay. Nǹkan tí mò ń try láti sọ ni wípé Ibrahim Theatre tí à ń pè ní ọmọ Ògúndìjì, ibo ló travel lọ nígbà tí wọ́n fi pa bàbá rẹ̀? Ìlú wo ló lọ? Ṣé ó jagun lọ ni àbí wọ́n lọ fi pamọ́? Ṣé ẹ ti rí pé ó fẹ́ le díẹ̀? Nígbà tá à ń pè ní pé Ibrahim Theatre ọmọ Femi Adebayo ni nínú Jagun Jagun. Now ibo ló travel lọ nígbà tí ogun ń jà nínú ìlú bàbá rẹ̀ tí wọ́n fi pa bàbá rẹ̀? Ibo ló rìnrìn àjò lọ? Ṣé ó jagun lọ ni àbí báwo ló ṣe jẹ́? Nítorí pé kíni, gbogbo wọn, wọ́n jọ ṣe kíni, wọ́n jọ wà nínú sinimá yìí náà ni. Tí wọ́n wá fi ọmọ sí ọ̀dọ̀ kábíyèsí kan láti ṣe kíni, láti máa tọ́jú rẹ̀. So kò wá ṣeéṣe tó jẹ́ pé bóyá lẹ́yìn ọdún mẹ́wàá tí wọ́n pa bàbá ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ ṣe kíni, ló ṣẹ̀ dé láti wá gbẹ̀san ikú tó pa bàbá ẹ̀. Ṣé ẹ rí, k'Ọlọ́run kó ṣàánú wa. Ẹ jẹ́ á gbàgbé tí age yẹn, tí wọ́n bá lè ní Ibrahim Theatre ọmọ Ògúndìjì ni pẹ̀lú age tí ó gbé wá yẹn, á jẹ́ wípé sinimá ti ṣe kíni, sinimá ti parí síbẹ̀. Láì fọ̀rọ̀gùn, láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjò, ẹ̀yin olólùfẹ́ wa, Jagun Jagun apá kejì kò lè jáde. Kò sí nǹkan tó ń jẹ́ Jagun Jagun apá kejì. Ẹ má ṣe retí Jagun Jagun apá kejì. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹ yé search fún Jagun Jagun apá kejì mọ́. Tí ẹ̀yin bá sì wà ní ọ̀rọ̀ tí ẹ fẹ́ bá wa sọ, tí ẹ fẹ́ gbé yẹ̀wò nípa nǹkan tí a sọ yìí, ẹ lè fi comment section yín ṣọwọ́ sí wa. Ẹ lè fi comment yín ṣọwọ́ sí wa under comment section. Kí lẹ̀yin náà lérò nípa sinimá Jagun Jagun apá kejì? Kí ni ìwòye tiyín? Kí ni ìwòye tiyín? Ṣé lóòótọ́ ni ó máa jáde àbí kò ní jáde? Gbogbo rumors tí wọ́n ń gbé káàkiri pé Femi Adebayo post ẹ̀, Ibrahim Theatre post ẹ̀, kíní kan post ẹ̀, irọ́ ló wà ńbẹ̀. Kò sí anybody tó post ẹ̀ pé Jagun Jagun apá kejì pé ó ń bọ̀ lọ́nà. Gbogbo rumor tó ń gbé kiri, irọ́ ló wà ńbẹ̀. Ẹ má jà á retí Jagun Jagun. Tí àwọn tó ní sinimá tán bá lókè, àwọn fẹ́ kọ apá kejì, kí ni tiwa láti dá wọn dúró? Ẹ já dúró dègbà náà tó bá jáde. Ẹ need láti máa ṣera yín ní wàhálà. Àwa tá kọ́kọ́ bẹ́ sórí ètò náà nìyí. Tá kọ́kọ́ wá sọ fún yín pé ó ti jáde, tí a lungo ẹ̀ sí gbogbo aráyé láti gbọ́. Kò nídìí pé ẹ ṣẹ̀ṣẹ̀ ń wá kẹ́ ẹ tó rí. Àwa tá kọ́kọ́ ṣe kíni, tá kọ́kọ́ wá sọ ọ̀rọ̀ nípa ẹ̀ náà nìyí. Ìdí èyí la fi ń sọ fún yín pé
ẹ rí i dájú pé ẹ subscribe sórí channel yìí Aseyori TV. Tí ẹ bá ní sinimá tí ẹ fẹ́ ká bá yín gbé yẹ̀wò, tí ẹ fẹ́ ká bá yín sọ̀rọ̀ lé lórí bó bá ṣe ń lọ, ẹ̀yin náà lè ṣe kíni, ẹ lè drop ẹ̀, ẹ lè message wa. Bẹ́ẹ̀ ni, ẹ lè message wa lórí Facebook wa Aseyori TV, lórí Instagram Aseyori Live TV, lórí YouTube ńbí Aseyori TV. Ẹ subscribe sí channel wa. A máa retí comment yín. Ẹ ṣé púpọ̀. Ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa ò ní di. A ó máa bẹ ọ̀bẹ ní bẹṣu, àtẹ́lẹsẹ̀ tí ẹ rí yẹn a máa bẹ̀nà wò. Gbogbo ẹni tó bá là ò ní délé, àwọn gangan là ò ní ṣe kíni, là ò ní dé bá. Ẹ̀yin olólùfẹ́ wa, a dúpẹ́ o, a mọ́ lóore. Ó dàbọ̀.